tó bá ṣe pé mi náà ni èmi náà ò ní í gbà. Ṣùgbọ́n mo kẹ́kọ̀ọ́ kan nú ọ̀rọ̀ ẹnìkan, ó ní tí n bá gbéyàn lọ ilé ẹjọ́ kì í ṣe pé torí kí wọ́n fi rán ènìyàn lẹ́wọ̀n mo ṣe gbé lọ, ṣùgbọ́n torí kó lè sinmi ìwà àbàjẹ́, ọ̀rọ̀ bú, ọ̀rọ̀ bàjẹ́ nípa mi ni. Èèyàn máa ń gbéyàn lọ ilé ẹjọ́ kí wọ́n ní ẹ bá mi wọ́rùn lágbájá. Èèyàn máa ń gbéyàn lọ ilé ẹjọ́ tí wọ́n ní ẹ pé kí lágbájá ó ṣèwé pẹ̀lú bí ṣe lé fùrù kọ̀kọ̀ yìí, pàbùrù ò ní ṣe mí látọwọ́ rẹ̀. Wọ́n fi ọjọba tó ń wà wúre, ṣé o fẹ́ di igbákejì Elédùmarè? Gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, tàbálà ní sọ̀rọ̀ mọ́ tí ó béèrè ọmọ béèrè. Àkọ́kọ́ orílẹ̀-èdè Nàìjíríà sì wà ń bẹ àti ìkó, Ọlọ́run tí pé wọ́n lu físà wa. Bí wọ́n ti ẹ̀ wá lu físà wa náà, ṣé tá a bá kú mẹ́ sí gbogbo ẹbí àtìyàwó àtọmọ náà lákòókò mẹ́, àtàná àtọ olólùfẹ́ sí gbogbo wọn la fẹ́ kó kúrò mẹ́, àti pé kí láǹfààní ẹni tó gun òkè àjò tán tó ní káfárá ó já, táfárá bá já ọmọ yẹn kó rántí ẹni tí ń bọ̀ lẹ́yìn, toró nìkan ò ní máa dágbókè ká tó wá pàtí ìrìbí tá a lọ. Ṣé bá ṣe máa lò lọ náà rè? Gbogbo tó jẹ́ àmọ́ sọ̀rọ̀ ojú pé a lè pé yóò pẹ́ kọ́ pẹ́ lọ, a tún wá lè pé yóò tún pẹ́ kó tún wá pẹ́. Tá a bá lá tètè kú mẹ́ta tètè kú mẹ́ngàn. Kò ṣe lómi ọmọ lulẹ̀ ayé bígbà tó pé mi ìmọ̀ tí mo fẹ́ sọ, bígbà tó pé olùgan yín kọ̀ǹtró ayé ni. Àwọn kan observe lórí lẹ́tà tí olóyè Sunday Ìgbòho àti bàbá Bánjí Akíntóyè tí wọ́n kọ sí ààrẹ wípé kò yẹ kó jẹ́ àsìkò yìí tí wàhálà onítìrì tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, torí pé wọ́n ti jáde, wọ́n láwọn ò mọwọ́ àwọn ò mẹsẹ̀ lórí ìgbésẹ̀ tí onítìrì gbé tó yan adelé tipátipá tó dá yàn lé rẹ̀ lórí. Àwọn kan sì ní àkókò yìí náà ló yẹ kí wọ́n ṣe. Àwọn tí wọ́n ní kò yẹ kí wọ́n ṣe lákòókò èèyàn wọ́n fòwe kan tì, wọ́n níbi tá a bá ti ń jẹun bí ikun kò yẹ ká máa sọ̀rọ̀ kẹlẹ̀mbẹ̀mbẹ̀ kó má bàa ní ìtumọ̀ mi. Àwọn tí wọ́n wá ní àkókò yìí ló yẹ kó jẹ́ wípé wọ́n á lè mọ̀ wípé olóyè Sunday Ìgbòho Òòṣà àti bàbá Bánjí Akíntóyè pé wọn kì í ṣe pé n tó ṣẹlẹ̀ yẹn kì í ṣe pé wọ́n ti yí èrò kan wọn po tàbí wọn ò bá Yorùbá nation lọ mọ́ o, ṣùgbọ́n wọ́n kàn jẹ́ kán mọ̀ wípé àwọn tó tó pẹ̀lú ọ̀nà jàǹdùkú kì í ṣe tàwọn o, kì í dẹ̀ ṣe ara àwọn o. Tẹ́ bá dẹ̀ wo fídíò kan tí mo ṣe last, mo sọ ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ lẹ́tà yìí ń bẹ kó tó di pé wọ́n kọ́, ṣùgbọ́n tèmi nìkan ṣe òun kọ́ nìyẹn, mi ì kọ́ wọn lọ́gbọ́n o, mi ì dẹ̀ sọ pé mo gbọ́n jù wọn lọ, gbogbo àjọ ń dàbà ni. So èmi rò wípé ó yẹ kán sọ́mà gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sí meeting nínú lẹ́tà wọn, pàápàá jùlọ ààrẹ tó wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí àtàwọn Afẹ́nifẹ́re tí wọ́n ń bẹ̀rẹ̀ fún àtúntò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jókòó, ẹ jọ sọ ní tùbí-nùbí, àwọn tó ń béèrè fún àtúntò kí wọ́n dìfẹ́ǹdẹ̀, àwa tá à ń béèrè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá káwa náà dìfẹ́ǹdẹ̀. Ẹ jẹ́ ká wá jọ wò ó, tó bá wá fẹ́ le jù ẹ gbé ìbò wọlé, ṣùgbọ́n gbogbo wa jọ mọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lákòókò yìí ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ ní í ṣe pẹ̀lú kí nǹkan tẹ́ ẹ fẹ́ kó lè bá a yá kankan. Bó ṣe wá wulẹ̀ kí fọwọ́sowọ́pọ̀ rẹ̀ bó ṣe wulẹ̀ kó ní ṣe tó, ẹ lọ́kàn kankan ẹyọ kan lẹ̀ o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn à ní yọ̀ǹda yín lásìkò tó ń bẹ lórí ìjọba yìí o, wọn à ní pín Yorùbá o, ẹ lọ rí i kọ́ lẹ̀ o. Kò
kódà kó ṣe pé ó wu àwọn náà kí Yorùbá nation kó wáyé, wọ́n ní pé Yorùbá, wọ́n ní àkìíṣe tẹ̀ náà wọ̀n yìí náà máa ṣe. Ṣùgbọ́n ẹ jẹ́ kọ́rọ̀ ó ti wà ńlẹ̀, ẹ jẹ́ kọ́rọ̀ ó ti jìnnà. Ọ̀yọ́ mọ̀ kárí o, Ọ̀yọ́. Tẹ́ bá ń gbọ́ Ọ̀yọ́ náà ro, inú ẹ̀ lóṣò, ìtí ń jẹ́ bẹ́ẹ̀ nìyí. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá lè nàró kínú yín ó lóṣò lórí nǹkan tẹ́ ẹ̀ ń fight fún yìí, ó máa yí díẹ̀, ó máa dàbí iṣan ẹran. Eléyìí ti kúrò lọ́rọ̀ eré, eléyìí sọ̀rọ̀ àwàdà. Á fọgbọ́n kún agọ̀ ni, ẹ lo ọgbọ́n díẹ̀, ẹ lo agọ̀ díẹ̀ ni lórí ìrìn àjò Yorùbá nation. If not, ẹ̀yin ìgbà lẹ máa yín gbàdo sí o. Ẹ̀yin ìgbà ilẹ̀ máa yín àgbàdo sí. Àwa ò dẹ̀ gbọ́dọ̀ ṣe bí àwọn ẹnìkan òkè ọ̀hún tí wọ́n believe pé táwọn bá fẹ́ gbàjọba ilẹ̀ Yorùbá, Ìbàdàn làwọn ò ti gbà, tí wọ́n rán àwọn ọmọ ọlọ́mọ níṣẹ́ dé tòrótòró, tán kàròyìn aago kan, kàròyìn aago méjì, tí wọ́n ń ṣèjọba wọn lórí social media. Ẹ jẹ́ àtò bí ènì kó lè bá a ta sọ̀hún. Ìtọ̀sẹ̀lú lọ̀yọ́. Àtàwọn tó wá ní irú àsìkò ikọ́ ló yẹ kí wọ́n kọ lẹ́tà nígbà tí wọ́n láwọn ò mọ̀ ń pa ẹ̀, wàhálà ẹ̀wọ̀n rí sọ. Nígbà tí wọ́n láwọn ò mọ̀ ń pa nǹkan ìgbésẹ̀ tó ní tìrì gbé, tí wọ́n láwọn ò mọ̀ ń pa ẹ̀. Gbogbo àìnà tó jẹ́ pé irú àsìkò yìí ni wọ́n kọ lẹ́tà. Ẹ kọ́kọ́ lọ mẹ́yọ̀ kan, ẹ jẹ́ kọ́kọ́ mẹ́yọ̀ kan dẹ́yìn lójú. Tẹ́ ẹ bá sọ pé ó yẹ kí wọ́n játẹ́gùn ọ̀fẹ́ sí right, but tẹ́ ẹ bá sọ pé nígbà tí wọ́n mọ̀ ń pa ẹ̀, tó bá yẹ pé wọ́n mọ̀ ń pa ẹ̀, tẹ́ ẹ rò pé onítìrì gangan máa dènà ẹ̀wọ̀n ni. Even though possibility wà kó ṣe pé tí fọwọ́sowọ́pọ̀ bá wà pẹ̀lú wọn àtonítìrì, ìtí wọ́n ṣe yẹn kọ́ ṣe successful. But tó bá wọn jẹ́ ọ̀jọ̀gbọ́n ọmọ Yorùbá tí wọ́n fẹ́ gba ìjọba yẹn, tí wọ́n fẹ́ kí ìrìn àjò Yorùbá nation kó mọ̀ mú ìtàjẹ̀ sílẹ̀ wá, ni làwọn ṣe ń rìn bí wọ́n ṣe ń rìn. Ìyẹn ò mí pé lẹ́tà yẹn ó ti wá jẹ́ pásìkò tí wọ́n kọ́, wọ́n ti ní í ṣe pẹ̀lú onítìrì. No, kíní yẹn ò jọra wọn. Kíní yẹn ò jẹra wọn, kò dẹ̀ papọ̀ mọ́ra wọn. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, àwọn ìjọba onítìrì wọn tún ní máa dúnkòkò lájà mọ́ Alhaji Oríyọmí Hamzat lórí àwọn àfọ̀mọ́ gẹ́gẹ́ bí pìrìsẹ́ńtà, rédíò pìrìsẹ́ńtà tó ń gbèjà aráàlú, rédíò pìrìsẹ́ńtà tó ń gbèjà mẹ̀kúnnù. Wọn tún ní máa dúnkòkò lájà mọ́. Àjẹgbọ́dọ̀ ń wẹ̀ ní ìkunra. Bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ léèyàn lẹ́yìn, sí irú àsìkò ilẹ̀ wà léèyàn lẹ́yìn. Táwọn tí wọ́n lọ mọ òfojú kan mọ́ wọn mọ́, táwọn bàbá òfojú kan bàbá wọn mọ́, táwọn oníyà òfojú kan ìyá wọn mọ́. Tẹ̀ rán àwọn ọmọ ọlọ́mọ ń ṣe dé tòrótòró. Ìjọba tẹ́ fẹ́ gbà ní ìṣiṣẹ́ sì ti rí gbà. Orílẹ̀-èdè tẹ́ fẹ́ lọ́ọ̀nchì ṣẹ́ sí tẹ́ fẹ́ ṣèfilọ́lẹ̀ rẹ̀ ṣẹ́ sí sí rí ṣèfilọ́lẹ̀. Àwọn ọmọ ọlọ́mọ tẹ́ wá kódà tẹ́ káwọn òbí wọn dà só gọ̀ọ̀dù. Ṣé ẹ ráwọn ọmọ gbàálẹ̀ mọ́? Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Àfọ̀mọ́ tí mo kàn fẹ́ fọ̀ náà ni wípé tó bá ṣe pé oore ọ̀fẹ́ tún wà kí invitation letter sí ààrẹ kó báàkì lẹ́tà tẹ́ ẹ kọ, kẹjọ sọ nítòbínúbí. A mọ̀ pé tí Yorùbá bá ṣàdéhùn kọ̀ láyọ̀lé, ṣùgbọ́n ẹ tí ẹ kọ́kọ́ ládéhùn náà, ẹ jọ jókòó round table meeting. Gbogbo tá a kúkú ń pariwo lé lórí, tá a fẹ́ torí ẹ̀ ya, tá a fẹ́ torí ẹ̀ dá dúró, tá a fẹ́ kí Yorùbá ó torí ẹ̀ dá dúró, gbogbo òṣòro tá à ń kojú kò kúkú torí ẹ̀ stop náà, tá a bá pé ṣebí tẹ́ ń ṣe wàhálà lé lórí, ṣebí náà lọ́lọ́run ti bá yín ṣe yẹn. Ó wá dàbí pásìkò igan ló tún wá lé sí. Téèyàn wá gbọ́ ìròyìn ire kankan mọ́ àfìròyìn aburú. Àdúrà tèmi kan gbà, ìwòye wa ni o. Àwa ń wọ̀ kan, Ọlọ́run lórí gbogbo ayé. Àṣẹ Ọlọ́run ni tó bá ti jẹ́ pé tá a bá gba Yorùbá nation náà tí Yorùbá bá dá dúró, á tún sẹ̀ máa bẹ lọ́ọ̀ ni lórí pé kọ́lọ́run fọwọ́ sí fún wa kò jẹ́ àríṣe. Torí ẹ̀rù tí kọ́kọ́ máa ń bà mí ni pé ta ló fẹ́ sá síwájú? Sẹ́nu wa kò sẹ́nu wa papọ̀, sẹ́nu wa pàdé. Tó èmi mọ̀ pa ṣe Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run sì ju iṣẹ́ àfáà lọ, kódà ojú iṣẹ́ babaláwo lọ, ó sì ju iṣẹ́ wòlíì ayé lọ. Tọ́lọ́run bá ń bẹ láàyè rẹ̀,
ìdínà sàrátàlẹ́ mistake òun lọ́ba tí máa fẹ́ dá amọ̀nà kọ́lọ́run wá fi amọ̀nà èèyàn ẹgbẹ́ kan gédégbé. Lórí fídíò tí mo ṣe ń jò ní nípa olóyè Sunday Igboho àti olóyè Gani Adams, mo bẹ̀ wá, mo rọ̀ wá, mo ní kẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá kẹ́ ẹ pera yín jọ, kẹ́ ẹ jókòó pẹ̀lú olóyè Gani Adams àti olóyè Sunday Igboho. Àṣìṣe ńlá tí olóyè Gani Adams ṣe, ẹ jẹ́ kán realize, ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ìran Yorùbá ń bínú lórí tí wọ́n ṣe. Ẹ ṣọwọ́ kòtò, ẹ bá wọn wí, ẹ jẹ́ kí wọ́n tọrọ àforíjì lọ́wọ́ ọmọ ilẹ̀ Yorùbá. Oníkẹ́ ẹ má jẹ́ kó délé ẹjọ́, nítorí pé tó bá tákòókò kan ó sì kọ́ ẹ pé ní táàmù aràn nù á wá tún yapa ẹnu. Ṣùgbọ́n alágbára ká sọ ni, alágbára kan tá a sọ fún kí wọ́n gbọ́ tàbí kí wọ́n gbà. Ọdún náà wọ́n ní wọ́n jẹ́ fèyí sí ìwọ jẹ́ gbà. Tó bá ṣe pé èmi náà ni, èmi náà ò ní í gbà. Ṣùgbọ́n mo kẹ́kọ̀ọ́ kan nú ọ̀rọ̀ ẹnìkan, ó ní tí má gbé yẹn lọ ilé ẹjọ́ kì í ṣe pé torí kí wọ́n fi rán ènìyàn lẹ́wọ̀n mo ṣe gbé lọ, ṣùgbọ́n torí kó lè sinmi ìwà àbàjẹ́, ọ̀rọ̀ bú, ọ̀rọ̀ bàjẹ́ nípa mi ni. Èèyàn máa ń gbé yẹn lọ ilé ẹjọ́ kí wọ́n ní ẹ bá mi wọ́ọ̀rùn lágbájá. Èèyàn máa ń gbé yẹn lọ ilé ẹjọ́ tí wọ́n ní ẹ pé kí lágbájá ó ṣèwé pẹ̀lú bí ṣe lé fùrù kọ̀kọ̀ yìí, báburú ò ní ṣe mí látọwọ́ rẹ̀. Wọ́n fi ọjọba tó ń wà wúre, ṣé o fẹ́ di igbákejì Elédùmarè? Ọ̀pọ̀lọpọ̀ ti wà ń pò mí nínú ayé lénìí sí pé tó gbọ́dọ̀ máa tẹnu rẹ̀ jáde, ó gbọ́dọ̀ máa rò lẹ́ẹ̀mejì. Ìrìn àjò tó gbọ́dọ̀ máa rìn, ó gbọ́dọ̀ máa rò lẹ́ẹ̀mejì. Ó ti dẹjọ́ nìsín, ó ti di woro sí woro, ọwọ́ adé ká máa pín fashion. Ẹ sì mọ̀ pé àwọn bloggers ò ní nǹkan méjì tí wọ́n ó fi jẹun. Wọ́n kọ tọ́píìkì mi báyìí, wọ́n fẹ́ lè lọ bẹ́ odò. Sí náà, mo sì tún dúró sórí ọ̀rọ̀ mi. Ọmọ Yorùbá, ẹ mú jẹ́ àdọ̀tá ara wa. Ẹ mú jẹ́ àdọ̀tá ara wa. Ẹ dákun torí Ọlọ́run. Ẹ jẹ́ ká mójú kúrò ní láìfẹ́ ara wa. Ẹ jẹ́ ká mójú kúrò láṣìṣe ara wa. Torí pé ibi tá à ń lọ jìnnà, ibi tá a fẹ́ dé òkèrè. Tá a bá wá fẹ́ débẹ̀ pẹ̀lú ìrọ̀rùn, tá a fẹ́ débẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, tá a fẹ́ débẹ̀, tá a fẹ́ ká yọ kan sára sí wa. Tí kìí ṣe pé kálukú ń sáré orúkọ kí wọ́n pè mí mo ṣe, èmi ni mo gbà, èmi ni mo mọ̀. Orúkọ àwọn Bọ́lá Ìgè ò ṣe parẹ́, orúkọ àwọn Awólọ́wọ̀ ò ṣe parẹ́, torúkọ Abíọ́lá ò parẹ́. Táwa náà wá fẹ́ kó orúkọ ọwọ́ parẹ́. Ibo là ń lé orúkọ yẹn sí? Sórí ibi tí ó ti dá akọ́mọ̀ parẹ́ náà ni àbórí pé a kàn ń ṣe bútúbà pé bó bá ṣe lè rí a rí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jìbúrẹ́, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Sunday Igboho ò rán mi sẹ́ni kankan o, bẹ́ẹ̀ olóyè Gani Adams ò rán mi sẹ́ni kankan, ṣùgbọ́n mo kàn ń sọ tèmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àti bọ́jọ́ orí mi ṣe gbé mọ́. Ìfẹ́ ò sí nílẹ̀ Yorùbá rárá. Ẹlẹ́yàmẹ̀yà pọ̀ lẹ́yìn Yorùbá. Yorùbá ń takora wọn gan. Yorùbá ní wàhálà gan. Yorùbá ní ìṣòro gan. Bí Yorùbá ò pín tẹ́lẹ̀, nínú gbogbo ẹ̀yà tí ń bẹ lábẹ́ Nàìjíríà, Yorùbá ló níṣòro jù. L'Ógbómọ̀ṣọ́, ọba tó wà ń bẹ̀, ọba Yorùbá ni. Ìmáàmù tí ń bẹ ń bẹ̀, ìmáàmù Yorùbá ni. Wọn à ní ìrẹ́pọ̀ nínú ìlú kan, òun nìyẹn. Ojoojúmọ́ ní ìjà níbi orò, kálukú ló ní fashion tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Lọ́yọ̀ Aláàfin, gómìnà bẹ̀ Yorùbá ni, àwọn afọbajẹ bẹ̀ Yorùbá ni wọ́n, àwọn ọmọ oyè tí wọ́n dìde Yorùbá ni gbogbo wọn. Ẹ mọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́yọ̀ o. Ẹ mọ ọdún tí Aláàfin kábíyèsí ikú bàbá Yèyé Àtàndá ti kú o, tí wọn ọ̀rọ̀ bá jẹ. Ara àwọn àgbà ìlú kan o. Odidi ìlú ni wọ́n tó ti ń o, ìlú kan ni wọ́n tó ti ń o.
ká tó wá pé a fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá bó la ṣe fẹ́ tó ẹ já lọ sí Fìdítì. Ìlú tá à ń pè ní Fìdítì yìí mi ò fi ìbùkún o, mi ò dẹ̀ fi ìbùkún, a lè yọ 10 rẹ̀ nínú Ìbàdàn. Ọba abẹ Onífìdítì of Fìdítì kéèsì rẹ̀ wà nílé ẹjọ́ o. Ìjọ òní ni ilé ẹjọ́ ní kí wọ́n rọ́kùn o, kọba ó kù láàfin kọ́ gbádé kalẹ̀. Gbádé wọ̀lú la máa gbọ́, gbádé kalẹ̀ ti tún ṣẹlẹ̀ o. Ṣé Yorùbá kọ́ làwọn tí ń bá fà? Ṣé Yorùbá kọ́ lọ́ba tí ń bá fà? Àwọn onílàákàyè ni mò ń bá sọ̀rọ̀ o, torí ẹlòmíì ọmọ sọ pé à ń wíru ń wíru. Bí làákàyè tí ẹ bá ṣe gbé ni kò ṣe rò ó. Ẹ wá wèé tó ṣẹlẹ̀ nínú Ìbàdàn láìpẹ́ lórí oyè ọba bó ṣe lé tòtó. Wọ́n sì daṣọ bò lórí ni wọn àti ìsìn kò ṣòkú ni mo sọ ọ̀rọ̀ yín o lórí ọ̀rọ̀ ọba Ìbàdàn. Tá a bá ń kalẹ̀ Yorùbá lé nìyí gbogbo àwọn ìlú tí mo dá kọ èwo ni wọn ní kà nílẹ̀ Yorùbá. Bó ṣe wá ṣẹlẹ̀ káàkiri gbogbo ìlú òun nìyẹn. Fíléèjì kan wà tí wọ́n ń pè ní Kíìsẹ́ níbẹ̀ lọ́nà Ìwó láàrin Ìwó sọ́yọ́. Baálẹ̀ ibẹ̀ wọ́n yọ bí jìgá ni wọ́n wọlé rẹ̀ wọ́n dẹ̀ fẹ́ lòmíì jẹ́. Ẹjọ́ ń bẹ ń kóòtù. Ẹ wá wòye ẹjọ́ nílẹ̀ Yorùbá lásán. Tá a bá wá láàdá dúró náà, tá a bá kọ́kọ́ pa ìwà àbàjẹ́ inú wa, ká kọ́kọ́ pa oró inú wa, ká pa mọ̀nàfìkì àbòsí, ká pa á tí ń bẹ nínú ilẹ̀ Yorùbá. Mọ̀nàfìkì àtàbòsí náà la fẹ́ fi gbàgbà fẹ́ gbà yìí. Iná lọ́jà pákà ọmọ lẹ́mọ́, kápá kan ọmọ láfè. Inú ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn kéèyàn péréte kó bọ̀n kí wọ́n láwọn lọ́ọ́ gbàjọba táwọn yòókù ó ṣe mọ̀. Tẹ́ ẹ bá wá gbàdé bò lè ṣe fẹ́ kọ̀ǹtró rẹ̀, bò lè ṣe fẹ́ lu àwọn olè fẹ́ lò lé lórí, bò ní òsì tó jẹ́ pé ajá lórí ọ̀pẹ ajábọ̀ kànga tàbí ajábọ̀ nù náà. Kí kálukú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ lọ wò ìlú tẹ́ ẹ wà, ẹ lọ wò ìlú tẹ́ ẹ ti ń ṣaṣíwájú, ẹ lọ wò ìlú tẹ́ ẹ ti ń so lórí, kọ́kọ́ wo báwo ló ṣe ń ṣe lọ́dẹ̀ ìyàwó ẹ̀. Gbogbo náà sọ iná o, a mọ̀ pé kò síbi tí ò sí o, ṣùgbọ́n tilẹ̀ Yorùbá pọ̀. Tilẹ̀ Yorùbá pọ̀. Ẹ̀yin tẹ́ ẹ gbé Yorùbá nation dání, tẹ́ ẹ bá fẹ́ ṣe àṣeyọrí, ẹ kọ́kọ́ lọ rèé paná ọ̀tẹ̀. Ẹ kọ́kọ́ lọ rèé paná ọ̀tẹ̀. Ẹ lọ paná tẹ̀m̀bẹ̀lẹ̀kún. Ẹ lọ wù àwọ̀wọ̀ àbàjẹ́bọlẹ̀. Ẹ pera yín jọ. Ẹ kóra bẹ́ẹ̀ mi ò mọ bí ọ̀pá ọ̀ràn yẹn bídìí rẹ̀ lẹ́ kóra yín lọ ní tẹ́tì lọ ṣépè fúnra yín bẹ́ẹ̀ ṣàdúrà fúnra yín ni. Bẹ́ẹ̀ sì kóra yín lọ bí Ifẹ̀ ni. Ibi tẹ́ ẹ bá sámọ̀ kò ti dá yín lójú. Àkókò mọ bí Odùduwà ti wá. Àkàn pọ́ tẹ̀wọ̀n ni, àkàn pé ó wá láti Mákà ni, àkàn pé kìnní kan ní Lámúrúdù. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ lè pera yín jọ. Tẹ́ ẹ ti jọ lọ jẹ̀sẹ̀ bíi. Ẹ jẹ́ kí n parọ́ kan fún yín. Tí ẹ bá ní ẹ̀mí ìṣọ̀kan, kẹ́ ẹ sì ní ẹ̀mí ìfẹ́, kẹ́ ẹ yọ ẹ̀mí kéékèèké takú mẹ́ àtẹ̀mí mọ̀nàfìkì wàhálà àlè sọ̀sídìí lórí ibi tá à ń lọ. 100% ẹ lè sọ̀sídìí. Bẹ́ẹ̀ ni torí Yorùbá ní ẹja tún bá a lé ṣe tọ́ra àmọ́ bí tó kó gbò. Tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹnu yín ò ní kò, ẹ ní gbìfẹ́ sáàrin yín, ẹ ní lájọṣepọ̀, ẹ ní gbọ́ra yín yé. Ọba ọmọ tako gómìnà, gómìnà ọmọ tako àfà, àfà ọmọ tako wòlíì, wòlíì ọmọ tako ẹlẹ́sìn àbáláyé tó pé tẹ́ ẹ mọ̀ fàánù. Bẹ́ẹ̀ ṣe lùgbónù. Àwa ọmọ wí o. Ṣùgbọ́n tọ́rọ̀ wọ bá tà létí yín léni tí ń jọ̀rọ̀ òpònú tí ń jọ̀rọ̀ ẹni tí ò ní làákàyè ẹ̀ ń padà bọ̀ wá yín wà láwo. Tó bá dẹ̀ dàbí irọ́ ẹ jára mọ́, ẹ mọ̀ gbéra yín lọ ilé ẹjọ́, ẹ mọ̀ ṣẹjọ́, ẹ jẹ́ lọ́yọ̀ ọmọ jẹun, kán lọ́yọ̀ ọmọ fi yín jẹun lọ. Ṣẹ gbọ́, ẹ kò mọ̀ o, ẹ continue. Ṣùgbọ́n tẹ́ ẹ bá lè gbọ́, tẹ́ ẹ bá mú lò, yóò ṣe yín láǹfààní. Tẹ́ ẹ bá wo ọjọ́ orí wa, tẹ́ ẹ bá wò páwọ̀ kàwé tó yín, tẹ́ ẹ bá wò páwọ̀ kì í ṣọ̀jọ̀gbọ́n bíi ti yín, tẹ́ ẹ dẹ̀ wò pójú wa dúdú, tẹ́ ẹ dẹ̀ wò pọ́ mo ní tíátà lásán. Ilẹ̀ Yorùbá Ọlọ́run bá wa tún ṣe o, orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run bá wa tún ṣe o. Wọ́n fàyè dà wá láàmú, wọ́n fi gbà dà wá láàmú o. Ẹ lọ bá mi subscribe sórí Àjànbàdàn Òjó TV. Ẹ jọ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ bá mi subscribe sórí Àjànbàdàn Òjó TV. Cut.
àwọn rẹ̀. Èmi lè executive producer. Farabalẹ̀ èmi ni mo ní kó yẹ ẹ̀gbọ́n rẹ̀ bá mi lọ wa. Ṣé ẹ̀gbọ́n rẹ̀ ó ti ṣàlàyé gbogbo nǹkan tó fẹ́ sí? Ó ti ṣàlàyé ẹ̀ fún ọ. Mo ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Continue. Èló lẹ fẹ́ fún mi. Owó. Ọgbọ́n náà bèrè yẹn tí ó pọn. Ọ̀nà èsì ọ̀fẹ́ kẹ̀. Owó tó pọ̀ ni owó tó pọ̀. Tẹ́ bá ti ṣe tán wà náà rí i pé owó tó pọ̀ ni. Rárá o. Ẹ jẹ́ ká jọ dúnàdúrà. Ọyọ́ náà mo lọ mọ iye tí ó pà ní ọba mẹ́tí jẹ́. Ká dúnàdúrà láì sọjà lájàpá. Ọ̀dà èló lọ wọ́n fẹ́ gbà. Ẹ fún mi ní 250,000. 200,000. 50,000. Ṣé 250 naira? 250,000. Ló ní tẹ̀ ń pariwo. Dọ́pọ̀ ni. Ẹ lọ ṣe Netflix lẹ́rù pa fẹ́ lọ ta ṣe sí ni. Tẹ́ mọ̀ pé mo sọ fún yín pé ṣé star ni wọ́n àti ṣe star. Àwọn tí mo lè bá ṣiṣẹ́ Adébáyọ̀ Sàlámì àti Jídé Kòsọ́kọ́ olówó ni wọ́n. Gbogbo ta ní iṣẹ́ ìbò bí 75,000 lẹ́mọ̀ gbà mí. Kò sí wàhálà ṣé bí 250 lẹ fẹ́ gbà? Àfún ẹja lọ àfún. Àti ìyọ̀ òun Kí tún ni? níbo ni mo fẹ́ sùn. Òyìn ń dọ́gbẹ́ ìmọ̀ ni o bẹ́ẹ̀ àbí mo ní abẹ́ dùn. Èmi mọ̀ ní mo mọ̀ mánẹ́tì ìwé ń jẹ́ àyè rẹ̀. Mo lè fẹ́ kó wa sí. Ayé mi tèmi bá mi. Tó bá jẹ́ tolórun ni ẹ mọ̀ wá sunlé a mọ̀ gbé yín lọ a mọ̀ dá yín padà. Rárá o, hòtẹ́ẹ̀lì ni mo fẹ́ sùn. Hòtẹ́ẹ̀lì àbí mòtẹ́ẹ̀lì? Bẹ́ẹ̀ni, hòtẹ́ẹ̀lì amúnútutù. Ètì wọ́n bẹ̀ ní abẹ́ dùn. Amúnútutù Ẹ̀tọ́ ní ètì. kò tó tẹ̀lé amúnúgbóná tẹ́lẹ̀ eléyìí tó lè sí. Ayé mi tèmi Ibẹ̀ ni bá mo mi. fẹ́ sùn. Ẹ mọ̀ gbàgbé àwọn ọmọ gúrùpù kan gbalẹ̀ àlàpàsùn ni. Inú èsì sá ló fẹ́ sùn. Lábẹ́ àátọ́ máa tún yẹn. Tó bá kókó inú èsì gan yóò sunú PDP. Orúkọ hòtẹ́ẹ̀lì ní PDP. Ẹnì mọ̀ sí. Orúkọ hòtẹ́ẹ̀lì ni. Ó sì lámúnútutù. Ó yá ẹja máa lọ. Ó ti dá èló ni ẹ fẹ́ mọ fún mi lówó oúnjẹ. Owó oúnjẹ a máa ń ṣe oúnjẹ ni ìgbà míì wọ́n lè ṣe ẹ̀wà ó lè jẹ́ ẹ̀wà àti iṣu àbí kó jẹ́ ẹ̀wà àti gàrí. Bàbá fún mi ní 5,000 owó oúnjẹ. Kí ló dé tẹ̀ ń pariwo? Jẹ́ bẹ́ẹ̀ dọ́gbẹ́ lówó náwó ní 5,000 ṣé owó tó pọ̀ ní. Owó tó pọ̀ ní 5,000 ni. 5,000 ní 5,000 ní ọ̀pọ̀. Ẹ gbà mí Ṣárúkà la fẹ́ pè sí fíìmù ni 5,000 owó oúnjẹ mo gbé. Eléyìí ọmọ ṣe pè sí sopo producer ó jẹ gbèsè kò ní dágbére fáwọn káàsì tí ó fi sá lọ 5,000. Ẹ̀jẹ̀ ó ti yé mi àfún yín ẹja máa lọ. Ṣé wọ́n ti gbà bẹ́ẹ̀? Wọ́n sọ pé wọ́n ní pa. Mọ́tò tó fẹ́ gbé mi dà. Ẹ̀gbọ́n mọ́tò tó pè wá kọ́. Mọ́tò ọ̀kadà ni ó wà ń ta. Ẹ̀rí ọ̀kadà jẹ́ ẹ̀dọ́ ọlọ́ọ̀ni jẹ́jẹ́ àbúrò tèmi ó kọ ọ̀kadà mọ́ ní ìjọ́ kìnìún ẹ̀rọ tó yẹ gbẹ̀ ẹ̀yìn mi lọ́jọ́ kò ní ọbẹ̀ dànù mo ti tẹ́lẹ̀ dá kí n tó mọ̀ kò ní ẹgbẹ́ dànù lẹ́yìn ọ̀kadà. Ẹni pé Uber ni. Òtérèrè lomi ilé aládó, ọ̀tàràrà lomi òrukàn, ẹlẹ́mọ̀sìn lomi ìbọn ṣíṣẹ́, ọ̀rọ̀ abásọ́mọ tàmọ̀tà àwòdì ọ̀yọ́ ọ̀rọ̀ mọ̀kọ́, àwọn ní dífá fún àpẹ́sọ̀gbá igbáfọ́, àpẹ́sọ àwo àwòfàyà, àpẹ́sọ lórìṣà wọ́n dání àkọ́kọ́ nù, gbogbo wọn wá síngásíngá, gbogbo wọn wá síngásíngá, gbogbo wọn wá síngósíngó, wọ́n ní èmi ló ṣe yín tẹ́ fi wá síngásíngá, èmi ló ṣe yín tẹ́ fi wá síngásíngá, tẹ́ fi wá síngósíngó, wọ́n ní òótọ́ orí fà làwọn dá, wọ́n láwọn ọ̀mẹ́ni tí bá ní kí òótọ́ orí fà, káfírí fa bẹ̀jẹ́ ní ìlú dẹ̀gí, ọ̀nùlà ló pa àwọn agbélọ́sìn, àwọn arìnlọ́sìn, àwọn ìfàrẹ̀dẹ̀wẹ̀, àwọn ẹni tí ń bá ọlọ́fin kí òótọ́ orí fà àti fírí fa bẹ̀jẹ́ ní ìlú dẹ̀gí, ìfọ́ tó gẹ́gẹ́ kí n rí fàjẹ́ nígbà yìí o, ọwọ́ kan lágbá fi bọ́gbó títí tagbó lọ́wọ́ onígbó, ìfọ́ tó gẹ́gẹ́ kí n rí fàjẹ́ nígbà yìí o. Showing soon on Ayaba TV.